òní ìtawà wà ìsà gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láyé ìjà lọ́tún ìjà lósì láàrin Israel àti Iran ta ló nílẹ̀ sà torí ọ̀rọ̀ yìí kò kúrò ní ìtọ́rù ilẹ̀ ta ló nílẹ̀ láàrin àwọn méjèèjì. Israel ń jà akramakumullah sà fún yí pé self defence anakumullah in tó ń pè nìyẹn ad-difa' 'ani an-nafs ad-difa' 'ani an-nafs akramakumullah sà so ìyẹn lòun jà fún lóhun ń jà fún so difa' 'anil watan tó jà fún ilẹ̀ so ilẹ̀ yẹn tó ń jà fún ó lóun jà fẹ́mi ara òun jà fún ìlú ta ló wá nílùú ibi tó ń pè ní Israel ta ló ní ibi tá ìlú tá ń pè ní Israel léni ta ló ní ta ní Israel yẹn anakumullah Israeli ọmọ anabi Yakubu ni bani Israel náà fi ń jẹ́ bani Israel àwọn ọmọ ẹ̀ méjèèjì láyẹn ìdílé kọ̀ọ̀kan ní ìdílé tí ó fọ́ọ̀mù bani Israel akramakumullah wọ́n fi tìsára anabi Ibrahim alayhi salatu wassalam báwa náà ṣe ń fi Islam tìsára anabi Ibrahim ǹjẹ́ anabi Ibrahim ló nílẹ̀ ìgbà wo lọ́lọ́run sọ fún yí pé òun fẹ́ jogún lé onílẹ̀ fún ẹ èyí tí tá a fi kọ́kọ́ mu nínú pé Saudi ò tẹ̀ sí bẹ́ẹ̀ pé ní Hijaz akramakumullah al-Hijaz wal-Najd wal-Arud wal-Yaman wàtíhàmà márààrún yẹn onílẹ̀ Lárúbáwá kò sí Saudi nù ẹ̀ so ibi tá a pè ní Hijaz ibi tá a máa pè ní tó di Saudi lẹ́ni òun là ń pè ní Hijaz tá ànábì bá láǹfààní kó tún jí wá tá a bá sọ fún yín pé ní Saudi ni yóò níbo ló ń jẹ́ bẹ́ẹ̀ torí kò mọ̀ àwọn sàábì ò mọ̀ gbogbo àwọn sàábì yẹn wọ́n mọ̀. orúkọ as-Saudiyya kò ń ṣe lójú ànábì. rárá báwo lè wọ́n ṣe mórúkọ ìdílé kan àbúrúkọ ẹnìkan tí ó fi sọ̀lú. gbogbo olú. al-Mamlakatul Arabiyyatu Saudiyya Saud Abdulaziz ló wà hádà ẹ̀ torí tó bá ti bímọ tó bá ti ìlú tó bá wọ̀ lálẹ́ yìí yóò fẹ́ ọmọ wọn tó bá fẹ́ ọmọ wọn yóò tó bá tọmọ yẹn bá ti bímọ ọmọ ọkùnrin tó bá bí òun ni ó máa jẹ́ àmírù bẹ̀ bó ṣe Mákà nìyẹn bó ṣe ṣe ní Madina nìyẹn bó ṣe ṣe ní Najidu ni lòun ti wá Abdulaziz ti wá ọmọ Najidu ni now ìyẹn asáré yà lọ síbẹ̀ báwo wá ni kí n tẹ kọ́kọ́ parí yẹn náà kí n kọ́kọ́ ká fẹnu ẹ̀ tì síbì kan kí n rọra fẹnu ẹ̀ tì síbì kan kí n má máa bẹ́ kiri so ìbẹ́ bó ṣe ṣe Saudi nìyẹn anabi wa sọ wípé níjọ́ tá anabi ń bẹ sallallahu alaihi wasallam anabi jókòó anabi sọ wípé Allahumma barik fi yamanina wa barik fi sha'amina ó sọ bẹ́ẹ̀ lálàkọ́kọ́ ọ̀dàkẹ́ inú àwọn tó jókòó tì ara nẹ́jìdù kan àbẹ̀ tó náà ní pé wà fi nẹ́jìdínà ànábì ò dáhùn ànábì tuntun sọ ó tún ní pé fi nẹ́jìdínà ànábì ò dáhùn ó tún sọ lẹ́lẹ́kẹta ó tún ní fi nẹ́jìdínà ànábì ò dáhùn èsì tá ànábì ó wà á fọ̀ lé ní pé minhuna yatlu al-fitan wa qarnu ash-shaytan sallallahu alayhi wa sallam nẹ́jìdù yẹn ibẹ̀ la ṣètánì ó ti jáde ibẹ̀ ní fìtínà ó sì ti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ Buhari náà ni ó dà tá a bá kúrò nù sọ̀rọ̀ Buhari tó bá tún dénú súnánù mẹ́fà tó kù wàá bá lọ́dọ̀ Tirmizi wàá bá lọ́dọ̀ káàkiri. Allahumma barik lana fi sha'bina wa yamanina qalu wa fi najdina fa'adaha marratin thumma qala hunaka qarnu ash-shaytan ibẹ̀ ni wúwa ṣètánì ó ti jáde yani fi sharq في الشرق في نجد وفي الشرق كله ونجد بين الرسول صلى الله عليه وسلم أن هناك مضر وربيع عندهم من الشر والجفاء. so àwọn ni àkọ́kọ́ ni hadith yẹn ni ìyẹn ojeni bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ta ló nílùú. bẹ́ẹ̀ ni sà. anabi Ibrahim ò nílùú. alayhi salatu wa salam. ìlú ẹ̀ gangan Iraq ni. alayhi salatu wa salam. ibẹ̀ ni Madinatu Ur ibẹ̀ náà bí ànábì Ibrahim sí ibẹ̀ ní ìlú ẹ̀ alayhi salatu wassalam. so ibẹ̀ ìlú ẹ̀ yẹn ìgbà tó di pé òun pẹ̀lú Namruz sí àsìn lọ́hùn á ṣàlàyé ẹ̀sìn tànábì Ibrahim náà tọ́lọ́hún fẹ́ fi ọ̀nà mọ́ tó ṣípayá ẹ̀ fún yí pé ibi tó wọn ó fọ̀nà mọ́ rè ànábì Ibrahim alayhi salatu wassalam ó wòkè ó rí Shamsu tí Shamsu tóbi ìjọ lọ́hùn rè ìgbà tí oòrùn yẹn tó wọ̀ òun ò fẹ́ràn ẹni ọlọ́run tí ó wọ̀ ńgbà kan tí ó jáde ńgbà kan òun ò fẹ́ràn. wa kadhalika nuri Ibrahima malakuta samawati wal ardi wa liyakuna minal muqinin. kó lè máa bẹ nínú ẹni tó ní màmá dájú. falamma janna alayhi al-laylu ra'a kawkaba. ìgbà tó tilẹ̀ ṣú ra'a kawkaba ó rí
àwọn planets. qala hadha rabbi. Planets yẹn òṣùpá ni. anakumullah. wọ́n ní hadha rabbi eléyìí tóbi. falamma afala. ìgbà tó wọ̀kùn. qala la uhibbul afilin. èmi ò fẹ́ràn ọlọ́run tí ó yọ gbà kan tí ó wọ̀kùn. falamma ra'a al-qamara bazigan qala hadha rabbi. oòrùn orí òṣùpá orí. falamma afala qala la in lam yahdini rabbi. ọlọ́run ò bá fọ̀nà mọ́ òun. la'akunanna minal qawmi ddallin. ọlọ́run tó wá bọ́nú àwọn bọ́ sínú àwọn tí wọ́n mọ̀nà. falamma ra'a ash-shamsa bazigatan qala hadha rabbi hadha akbaru. eléyìí ṣe tóbi, oòrùn yìí tóbi. falamma afalat. ìgbà tó rùn wọ̀. qala ya qawmi inni bari'un mimma tushrikun. gbogbo nǹkan tẹ́ ń sìn èmi ò fẹ́. inni wajjahtu wajhiya lilladhi fatara as-samawati wal arda kíní ẹnìkan ló dá sánmà yìí ló dá ilẹ̀, òun ni mo jupájú sẹ́lẹ̀ fún. Allahu akbar. wa ma ana minal mushrikin. èmi ò sínú múṣìrìkì, omi ò sínú ọ̀ṣẹbọ. ó bọ̀rọ̀ alẹ̀ nínú ẹbọ. ó bọ̀rọ̀ alẹ̀. ìgbà tí wàhálà pọ̀ ló fi kúrò ní tó pe bàbá ẹ̀ pé bàbá irú ẹ̀sìn òòṣà tó ń sìn àti gbogbo kíní tẹ̀sìn, fi àwọn òòṣà ilẹ̀ tí ò lè jẹ tí ò lè mu. bàbá yẹn náà bàbá gangan kọ́ yẹn. Allahu akbar. bàbá tó bí gan kọ́. bàbá ẹ̀ kọ́. alukurani lò yí pé falama kí ló pé abu ni bàbá lò lalukurani lò tó bá yẹ pé bàbá tó bí ni wálídù ni ó jẹ. Allahu akbar. kò ní jẹ́ abu. abu yẹn mí nìyí pé ó lè jẹ́ gbọ́n bàbá ẹ̀ ó lè jẹ́ àbúrò bàbá ẹ̀. Allahu akbar. yóò máa jẹ́ pé ó kàn àmọ́ kì í ṣe òun gangan lè jẹ́. anakumullah. wa idh qala Ibrahimu li abihi azara. tí o ní lè wálìdì. kò sọ pé lè wálìdì. Allah. atattakizu asnaman alihatan. ṣé wàá mú àwọn òòṣà tẹ́ǹsìn ẹ̀ mú lọ́lọ́run. inni araka wa qawmaka fi dalalin mubin. ìyẹn jíjáde tó jáde ló fi gbọ̀nà Masari. akramakumullah. ọ̀nà Egypt. ó jáde kúrò ní Iraq. bẹ́ẹ̀ni ní Ur. so ó wá di pé ọ̀nà tó gbà yìí Sárà àti Hajar kò tí ì rí Hajar ń gbà yẹn. Sárà níyàwó. akramakumullah. Sárà yẹn náà bí fámìlì ni wọ́n. kì í ṣe àràbá tán kọ́. anakumullah. àmọ́ fámìlì tán lè fẹ́ra wọn ni. akramakumullah. òun ṣe náà hórí mẹ́tí. kì í ṣe hórí mẹ́tí àlẹ́ torí tó bá ti kọjá lára ànẹ́bì kan kò gbọ́dọ̀ tún jẹ́. anakumullah. so lọ́lọ́mbà ọba Masari ń gbà yẹn tó ń bá ti róbìnrin tó tẹ̀lé kíni ìyàwó níyàwó ló máa ń gbà so ó wá fẹ́ gbà báwo lè ṣe jẹ́ ṣe rárá àbúrò òun ni àbúrò òun tó pé yẹn ó fi ilẹ̀. tó bá pè níyàwó rẹ̀ ni. tó bá pè níyàwó rẹ̀ ni yóò gbà ní. so ó wá fi ó ṣe bẹ́ẹ̀ ló wá fún wọn ní Hajar. àbúrò ẹ̀ yìí jẹ́ ń fún ẹ̀yin lọ́mọ tí ó máa tọ́jú yín. ló wá fún ní Hajar. Hajar tó fún yẹn òun ló bí Ismail. Sárà òun ló bí Isahak. Isahaka ló bí Yakuba. Yakuba ní Israel. àwọn àrọmọdọ́mọ rẹ̀ méjèèjìlá làwọn ọmọ ẹ̀ méjèèjìlá ní Bani Israel. ọ̀dọ̀ wọn lọ̀rọ̀ wá dé. ọ̀dọ̀ wọn lọ̀rọ̀ dé. ó kó wọn kúrò
ó bí wọn sí ilẹ̀ tó lọ yẹn anakumullah gbà tó kúrò mọ́sárì ló fi kọjá sí ilẹ̀ yẹn wọ́n ń pè é ní Philistine akramakumullah láti jọ náà Philistine òun nílùú yẹn Philistine yún làwọn tí ó bá nílùú akramakumullah Philistine yún làwọn tó bá nílùú yana Ibrahim bẹ́ẹ̀ ni akramakumullah sa kódà ìgbà tí Sára kú ilẹ̀ tí wọ́n sin sí wọ́n rà ni tí ń túmọ̀ pé òun kọ́ ló nílẹ̀ bẹ́ẹ̀ ni akramakumullah èyí sọmọ onílẹ̀ èyàn tún ní ra inú ilẹ̀ ibi tó ní rárá anakumullah pọ́ìntì alákọ̀ọ́kọ́ ni pọ́ìntì yẹn akramakumullah ó di méjì anakumullah àkọ́kọ́ náà ni pé ilẹ̀ yẹn àtàwọn tó wà ń bẹ̀ Philistine ni wọ́n ń pè wọ́n lànà Ibrahim bá wọn bẹ̀ lọ bá wọn bẹ̀ akramakumullah sa so àwọn tí ẹlẹ́ẹ̀kejì ni pé ilẹ̀ tó sin ìyàwó ẹ̀ sí ó rà ní dìláàlà lórí pé àná Ibrahim kọ́ ló ní ilẹ̀ bẹ́ẹ̀ ni so akramakumullah bèrè mi ọ̀rọ̀ yẹn bóyá èmi nítorí kó tó ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni ẹ̀sà eléyìí tó wá ń ṣẹlẹ̀ nísìnyí Iran tí wọ́n jọ ń jagun nísìnyí àti kọ́kọ́ dúró pé lórí pé àwọn kọ́ ni wọ́n nílẹ̀ akramakumullah orúkọ Palestine ti wá jáde nísìnyí bẹ́ẹ̀ ni ní ó wá jẹ́ kí béèrè yẹn Bani Israel òun sì ní ọmọ Yakub tó lọ sopọ̀ mọ́ Nabi Ibrahim bẹ́ẹ̀ ni akramakumullah sa Iran kí ló kan Iran ní nínú ọ̀rọ̀ yìí ṣé ń gbèjà Palestine ni àbí kí ni tiẹ̀ anakumullah kó o tó lọ bẹ́ẹ̀ akramakumullah sa ọ̀rọ̀ pé àwọn wo ni Bani Israel yẹn ní ìsìn anakumullah lẹ́yìn yẹn àwọn wo ni Bani Israel lálákọ̀ọ́kọ́ anakumullah àwọn wá ní Bani Israel ní òrùn tá ń lò yìí ní ìsìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn bàbá náà jẹ́ àwọn bàbá wa akramakumullah sa táàfi dé lọrin táàfi dé wọ́n á ní gbogbo ẹni tó bá ti jẹ́ èèyàn funfun ọmọ Bani Israel wọ́n láwọn Bani Israel ni wọ́n dé rárá anakumullah kìí ṣe gbogbo funfun ní Bani Israel anakumullah àkọ́kọ́ nìyẹn so ibi tá ń ṣe gbé sí àwọn tó ṣe nǹkan ẹ̀rọ lò bẹ́ẹ̀ni sá wọ́n ní Bani Israel Bani Israel ọgbọ́n burúkú àwọn àkàndá pé wọ́n gbìyànjú àwọn ọkọ ni dídá àwọn pọ̀ yẹn nísìn èèyàn gbọ́dọ̀ differentiate ẹ̀fẹ́ rárá gbogbo ọkọ ni Bani Israel akramakumullah that's one anakumullah 2 àwọn Bani Israel táwọn wí ẹ̀sìn wọn Judaism naam òun lẹ̀sìn wọn Judaism yẹn látara Juda anakumullah Juda yẹn jẹ́ kan nù ọmọ Yakub akramakumullah 12 bẹ́ẹ̀ni òun ni Yahuza so àwọn ọmọ ẹ̀ 12 yẹn tí kan jẹ́ Yahuza yẹn ìkan jẹ́ Levi Láwí anakumullah so Láwí yẹn ní Ànábì Musa alayhi salatu wassalam ló ti jáde akramakumullah so dabadẹ wo Bible Leviticus chapter kan nínú Bible ni chapter yẹn ibẹ̀ ni gbogbo òfin àtàwòrá wà látòkè délẹ̀ ibẹ̀ lẹ́tì rí
ló fi relate man nabi Musa ló fi relate man nabi Musa akramakumullah tó má Taura wá. akramakumullah So ìyẹn ó ti di kẹta báwọn ó di kẹta bẹ́ẹ̀. akramakumullah Lábẹ́ bẹ́ẹ̀ ibi táwa ń lọ mi fẹ́ máa yà káàkiri. ẹ tún ti ṣe nínú àwọn ìbéèrè ìmí tún ti jáde ìfibátù ẹ̀sìn tiwọn àti mọ̀rú ẹ̀sìn táwọn ń sìn nísìn Yẹ̀húdí. akramakumullah So Yẹ̀húdí yẹn ẹ̀sìn Yẹ̀húdí ni. naam Tẹ́ bá lọ wo Yẹ̀húdí wọn àgbà ìpéran kan wà. Àwọn ni nìkan náà àwọn ni Sha'bullahi al-Mukhtar. limaza yu'adhibukum Ọlọ́run ò lè jẹ àwọn yà, kò lè ṣe kinní fáwọn, kò lè ṣaburú fáwọn, kò láyé lè Ọlọ́run àwọn láyò ẹ̀. akramakumullah So ìyẹn kò jẹ́ kí wọ́n èé ríran mí sí nǹkankan sí nǹkan kan, kò jẹ́ kẹ́sìn yẹn jáde. Àwọn nìkan ṣo ni wọ́n ń sìn. akramakumullah akramakumullah bẹ́ẹ̀ ni sà Àwọn nìkan ni wọ́n ń sìn, kò jáde. Ànábì Ìsá alayhi salatu wassalam kò jáde láti inú àwọn ọmọ Láwí. naam Àwọn Yẹ̀húzá yẹn nídìílé Ànábì Ìsá akramakumullah lòun ti wá. Àwọn Láwí yẹn tí wọ́n jẹ́ kínní wọn gbà tiẹ̀. Ìdí tí wọ́n fi gbà tiẹ̀ nìyẹn. Àìgbà tiẹ̀ tí wọ́n gbà tiẹ̀ yẹn lè tó ètò pèrò kí káwọn pa. la ilaha illallah Ìpè ó fẹ́ máa pèrè ẹ̀ ní bàbàrà. akramakumullah Èyí tó kàn yáyàn lẹ́nu ni pé àwọn ẹlẹ́sìn Kristẹni wà. naam A máa ní brother in Israel, brother in kinní kan. Àwọn Israeli tẹ́ wí wọ́n gbà yín, bẹ́ẹ̀ ni wọ́n gbà wọ́n rárá. Israelite Bẹ́ẹ̀ ni. So ìyẹn akramakumullah wọ́n wà á máa sòpin ìyà tí wọ́n ń ṣe yẹn, wọ́n gba Jésù. Tí Kristẹni bá pàápàá jùlọ àwọn tó wà nísìn tí wọ́n pe Jésù lọ́mọ Ọlọ́run, naam tí wọ́n pe lọ́lọ́run, tí wọ́n ṣe kí àwọn Láwí, àwọn Yẹ̀húdí táwí naam wọ́n kà wọ́n sí o. ó ti wà lára wọn ti pẹ́ Wọ́n kà wọ́n sí, akramakumullah sà wọ́n dẹ̀gbà wípé Jésù ọmọ Ọlọ́run. akramakumullah ẹ ti ṣe ìfibátù àwọn Bani Israel àti tẹ́lẹ̀ ní ìta wa ń lò nísìnyí kọ́ Ní sùúrù, akramakumullah ò ń kánjú, ò ń kánjú. akramakumullah sà Gbogbo ẹ̀ látọ́sí pẹ̀lú ògo Ọlọ́run. iznillahi ta'ala So ẹnìkankan yẹn jọ wọn lójú ẹnìkan wọn máa ń kan jọ wọn lójú. discriminate bẹ́ẹ̀ ni akramakumullah sà ní 2003 tí mo lọ sí gọ́ọ̀mẹ̀ntì Amẹ́ríkà ló pè mí tí mo lọ fún program International Visitors Program. Kò síbi tí wọ́n gbé wá dé nínú Amẹ́ríkà ń bẹ̀. Amẹ́ríkà gangan ló pè yín Bẹ́ẹ̀ ni gọ́ọ̀mẹ̀ntì wọn ló pè mí. Allahu akbar Gọ́ọ̀mẹ̀ntì wọn tó pè mí akramakumullah lẹ́yìn ìgbà tí mo ṣe program kan ní Ìbàdàn September 11 akramakumullah sà tí gbogbo ẹ̀ àwọn mùsùlùmí ní kinní kan ní program yẹn ní Ìbàdàn ni mo ti sọ pé Islam wọ́n pe program yẹn wọ́n pe fíìmù ẹ̀ ní Islam and Terrorism. Mo á ní kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. wọ́n ṣe mùkọ́ránà Islam pẹ̀lú ìrìn Bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ fi tì tó yẹ pé sẹ́gbẹ̀ẹ́ ara wọn. Islam ò ń ṣe terrorism, kò ń ṣẹ̀sìn terror. wọ́n sì ń train àwọn terrorist Rárá. Ìgbà tí terrorism bẹ̀rẹ̀
after Second World War táwọn Japanese tán máa ń ṣe ìfìjárò ara wọn a máa ṣe kẹ́ni ìgbà yẹn lójú là sí pé a fẹ́ máa bọ́ǹbù ara ẹni. káì so àwọn náà kọ́ bẹ̀rẹ̀ tí Amẹ́ríkà dẹ̀ bọ́ǹbù téèyàn ó bá sọ ìlú tó bọ́ǹbù èèyàn jù láyé Amẹ́ríkà ni. la ilaha illallah. Amẹ́ríkà bọ́ǹbù wọn ó bọ́ǹbù Hiroshima àti Nagasaki káì ó bọ́ǹbù ẹ̀ tó sọ di ilẹ̀ lẹ̀. la hawla wala quwwata illa billah. so táwọn bá ń wá war crime ibi téèyàn ó sì kọ́kọ́ rí nìyẹn. káì téèyàn bá dẹ̀ máa wòlú tó dógun lẹ̀ jù láyé náà Amẹ́ríkà ni. bóyá wọn lọ fi ń jẹun. àá ìlú yẹn ń ṣèlú àwọn tó nílùú náà àwọn Red Indies àwọn ni wọ́n nílùú àwọn ni original ọmọ ìlú. káì gbogbo àwọn tó débẹ̀ yìí àtọ̀húnrìn wa ní kálukú la ilaha illallah. bọ́n dẹ̀ ṣe pilẹ̀ ìlú yẹn ni wípé ẹlẹ́wọ̀n ní Britain náà tẹ́wọ̀n ti wá kún ibo nílùú tá a kó wọn lọ o tí wọ́n máa jẹun tí wọ́n máa ṣẹ̀mí ń bẹ̀ tí wọ́n ní disturb ìlú wa ni wọ́n fi kó wọn lọ. wọn kú lọ kọ́ńtínẹ́ǹtì. bẹ́ẹ̀ ni ẹ ló bá mọ history tí mò ń sọ yìí kó lọ wá akramakumullah. mi ń sọ̀rọ̀ lórí. anakumullah. Ramakumullah. bó ṣe dìlú nìyẹn. bó ṣe dìlú nìyẹn ìtorí ẹ̀ ni wọ́n ṣe wípé freedom àwọn náà ń kígbe freedom jù because ara ẹlẹ́wọ̀n ni wọ́n bẹ́ẹ̀ ni sà. ìlú yẹn ni wọ́n dá wọn sí náà free wọn díẹ̀ àwọn tó kó wọn lọ tó jẹ́ bíi wọ́dà ni wọ́n gbàlú máwọn tó nílùú lọ́wọ́. la ilaha illallah. ni àwọn Red Indies. wọ́n gbàlú máwọn Red Indies lọ́wọ́ British ni wọ́n. bẹ́ẹ̀ ni sà. wọ́n gbàlú máwọn Red Indies lọ́wọ́. akramakumullah. tí wọ́n yẹ ká ọ̀rá gbé sẹ́gbẹ̀ẹ́ kan. kọjá àlà púpọ̀ nìyẹn láti kọ́ńtínẹ́ǹtì míì. bẹ́ẹ̀ ni àṣegbà yẹn kọ́ńtínẹ́ǹtì yẹn ó open. òkè sà. anakumullah. Christopher Columbus anakumullah. òun ló discover ẹ̀. akramakumullah sà. òun tó discover yẹn ló náà fi ni wọ́n fi lọ́bẹ̀ akramakumullah sà. ni wọ́n fi anakumullah. náà fi wà ń bẹ̀. ọ̀rọ̀ ẹ ti wọ́ bí ọ̀rọ̀ kan pé Islam and terrorism ẹ fẹ́ mú nǹkan jáde fún wa bẹ́ẹ̀ ni. ìyẹn náà fi wá pè mí wọ́n gbọ́ kínní yẹn náà fi wá wí pé ẹni yìí ó mọ tí ń ṣẹlẹ̀. ó mọ tó ń ṣẹlẹ̀ so torí mo sọ pé ẹ bá ń wá terrorism Amẹ́ríkà ni ẹ wá sí. àwọn ibi tó ń tọ́ka sí yẹn rárá kò sí ń bẹ́ẹ̀. rárá kò ní bá ṣe pẹ̀lú Islam. Allahu Akbar. ẹ jẹ́ àtúnbò torí odidi ọ̀rọ̀ ni mo dùn ní tí ó tún máa yẹka. yóò máa yẹka yóò sì gbé wa kúrò níbi tá à ń lọ. akramakumullah sà. naam so imbo ìbéèrè o. ibi ẹ ti ṣe ìtìbátò àwọn Bani Israel ní ìjọhún àwọn ti sin wá ń kọ́. ẹ mọ̀ láwọn èèyàn ń pè wọ́n pé kíní. bẹ́ẹ̀ ni sà. ọ̀ṣẹ́. anakumullah sà. Bani Israel tí wọ́n ń pera wọn ní ìsìn júù naam. mo ní wọn èé pọ̀ bẹ́ẹ̀ ni. torí àṣà kan wà lọ́dọ̀ wọn naam. ọmọ tọkùnrin bá bí tí ìyá ẹ̀ ò kì í ṣe júù wọ́n ẹ̀ṣẹ̀ máa baptize ẹ̀ ni kì í ṣe automatic júù. yé bí àwọn half-caste àwọn muwallad. bẹ́ẹ̀ ni akramakumullah sà. ẹni tí ìyá ẹ̀ tó bá yẹ pé kódà kí ìyá kí ọkọ obìnrin yẹn kó má jẹ́ júù kó jẹ́ ràn mí anakumullah. àmọ́ obìnrin tó bí júù ni júù lọmọ yẹn ló ti dà automatically
anakumullah ó yé dáadáa bẹ́ẹ̀ sà ó yé dáadáa bó ṣe rí nìyẹn. ok sà akramakumullah so ìyẹn náà ní sèyí tí bá wa yanjú segment yẹn ibi tá a ti lọ náà ní sà ọ̀rọ̀ Bani Israila yìí àwọn Palestine ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ láàrin wọn Iran tó tún wá jáde kí ló kàn ṣé ó ń ṣe mọ́ádọ́dà ṣé ń ran Palestine lọ́wọ́ ni kí ni àlákọ̀ tó wà láàrin Iran àti Palestine kọ́lọ́n járí bàbá pẹ́sà. náà ọ̀rọ̀ yẹn kẹ̀ ó kẹnu ń sì torí pé àwọn Faransé Gẹ̀ẹ́sì wọ́n ti da ọ̀pọ̀lọpọ̀ nǹkan rú inú kan tí wọ́n dàrú yẹn ìkan ní Lubnan Lubnan ní táwọn ètò bẹ̀ tán ṣe ní pé Kiriyó ni kó máa jẹ́ president ní Lebanon bẹ́ẹ̀ ni akramakumullah so prime minister kí yẹn máa jẹ́ Sunni number 1 a jẹ́ Christian bẹ́ẹ̀ni number 2 a jẹ́ Sunni bẹ́ẹ̀ni prime minister ni okay sir prime minister láṣẹ ju president lọ okay sir so àwọn Druze wọ́n wà ní Lubnan àtàwọn ìran míì tán jẹ́ lẹ́sìn míì àwọn Druze yẹn wọ́n jọ mùsùlùmí ni wọ́n èyí ṣe mùsùlùmí. ṣé níbi súra wọn àbí ìwà wọn tí wọ́n ń wù ìṣesí wọn àti àjọ ti mùsùlùmí àjọ mùsùlùmí akramakumullah àwọn Druze yẹn tẹ bá rí àwọn àfa wọn wọ́n máa kó irùngbọ̀n sí ẹnu báyìí túbọ̀mù yóò pọ̀ gan tí ó ní kinní wọ́n ni yóò tún káàfù báyìí tí ó bí àwọn ará India so àwọn yẹn bẹ́ẹ̀. lára àwọn àdánwò tí àwọn Faransé àtàwọn Gẹ̀ẹ́sì tí wọ́n dálẹ̀ nìyẹn. ara àdánwò ti Faransé nìyẹn Gẹ̀ẹ́sì ò rí ṣe tó bẹ́ẹ̀. ok sir. pàápàá jùlọ ní Nàìjíríà wà yìí àti níbòmíì àmọ́ Faransé rí tiẹ̀ lò so kí ló wá ṣẹlẹ̀ ní pé àwọn Ṣíà wà ń bẹ̀ àwọn Ṣíà tá à ń wí mùsùlùmí náà ni wọ́n. bẹ́ẹ̀ ni sà. mùsùlùmí gidi. akramakumullah. mùsùlùmí gidi ni wọ́n. bẹ́ẹ̀ ni sà. kí ló ń jẹ́ Ṣíà. akramakumullah. àwa tá a tẹ̀lé bíi ọmọ ẹ̀yìn. bẹ́ẹ̀ ni sà. ọmọ ẹ̀yìn tó ń tẹ̀lé Ali. akramakumullah. wọ́n ń sọpọ́ọ̀tì ẹ̀. tí wọ́n ń sọpọ́ọ̀tì ẹ̀ so ìyẹn ni Ṣíà. Ali sì rèé mùsùlùmí ni. mùsùlùmí ni. èèyàn ò lè yọ kúrò lára nẹ́bí. sàábé ni o sì lè yọ kúrò lára nẹ́bí. sallallahu alaihi wasallam. o lè yọ kúrò ní gbogbo nǹkan nínú mímọ̀ nínú gbogbo tí wọ́n bá ń wẹ́ni tó mọ Kùránì tú. akramakumullah. parí tí ó sí àrọ́lúrọ̀lá ń bẹ̀. káì. ẹ lọ bá Ali. karramallahu wajha. àwọn Ṣíà yìí. mò ń bọ̀. ok sir. torí kò yé ẹlòmíì. kò sí jà láàrin Sunni àti Ṣíì tẹ́lẹ̀. akramakumullah. kò sí jà. anakumullah. àwọn kan mú wípé kódà àwọn ẹlòmíì pè mí wọ́n ń pè mí pé Ṣíì ni Ṣíà ni mí tébù ni. so bàmọ́ rí pé kò tiẹ̀ yé wọn rárá. akramakumullah sir. ọ̀rọ̀ tí ò yé wọn ni wọ́n ń sọ. one hadith anabi sallallahu alayhi wa sallam ó ní man akala zabihatana
wa akala ta'amana sallallahu alaihi wasallam wa salla salatana wa istaqbala qiblatana min ahli dhimmi وذلك المسلم الذي له ذمة الله. ذلك المسلم الذي له ذمة الله. min ahli dhimmi. ẹni tó bá ń pẹran tá à ń pa akramakumullah. tó ń jẹun wa ó ń kírun wa واستقبل قبلتنا ó dojúkọ kíbla wa وأكل ذبيحتنا ẹran tá a pa ó jẹ. فذلكم المسلم irú èèyàn bẹ́ẹ̀ mùsùlùmí ní ká pé له ما للمسلم. ó ń bẹ fún in tó wà fún mùsùlùmí tí wọ́n ń wí Aywa. òun ló wà fóun náà. وعليه ما على المسلم. in tó wà tó jẹ́ tí mùsùlùmí ó jìyà sí òun lòun náà jìyà sí wà lọ́rùn tiẹ̀ náà. akramakumullah. ó nìyẹn ọ̀rọ̀ yẹn ó yìn tí mọ́ ọ̀rọ̀ yẹn yìn tí. so ẹni tí bá rí ṣíà kan tí mo bá sọ pé ṣíà ni ẹ má bàjà ìwọ tọrọ ànábì òye òun ló bá ṣíà jà ló bá ṣíà jà. torí ahlu zimma la nábì pè wọ́n yìí. bẹ́ẹ̀ni àwọn nǹkan tí wọ́n dẹ̀ ń ṣe. ذلك المسلم الذي له ذمة الله وذمة رسوله. sallallahu alaihi wasallam. zimma ànábì wa. فلا تغفر الله في ذمته. káì. so hadisi ni àbádẹ́ ń pè ọ́n bá pera wọn ní èmi ò hadisi o àwọn tán ha yìí tá à ń wí pé kìíní tán wí pé nánú alùsùnnà wàlkìtàb níbo ẹ sọ bí tí ẹ̀yin ti stáǹdì yín lórí eléyìí. bẹ́ẹ̀ni ànábì ló ní ká má lè ṣí àká má ta wọn dànù yìí. bẹ́ẹ̀ni tàbádẹ́ ń rí àṣejù wípé wọ́n ṣàṣejù akramakumullah. láwọn ibì kọ̀ọ̀kan naam. ẹ̀yin onísúnnà alùsúnnà yìí tàpẹ́ra wa bẹ́ẹ̀ àti gbogbo kínní the same thing là ń ṣe. so àwa lè ti torí ẹ̀ṣẹ̀ kan la yukaffaru ahlul qibla bi dhanbin o lè pe ẹni tó ń kọjú sí kíbla kó pè é ní kèfèrí nítorí ẹ̀ṣẹ̀ kan tó ṣẹ̀. ó lè túbà. so ìdí nìyẹn. now bó ṣe rí yẹn ṣíà wa wà káàkiri ṣíà wà ní Lebanon tí mo wí. bẹ́ẹ̀ni sá. ó wà ní Syria. akramakumullah sá. ṣíà wà ní Saudi. ṣíà wà. akramakumullah sá. ṣíà wà ní Iran yẹn ni wọ́n ti ó wà ní Iraq. naam. Iran ni marja'iyya wọn wà. akramakumullah sá. ibẹ̀ ni marja'iyya wọn wà. so bó ṣe ibi ọ̀rọ̀ Iran bí Iran ṣe so nǹkan tí ó ń ṣẹlẹ̀ àwọn ó sì gbèjà ara wọn. àwọn rí ọmọ ìyá wọn ẹlẹ́sìn wọn. ẹlẹ́sìn wọn akramakumullah. kódà kan rí mùsùlùmí tí yà ń jẹ wọ́n gbèjà ẹ̀. Allahu akbar. kódà tí o bá ń ṣe nínú ọmọ ìlú wọn. bẹ́ẹ̀ni kódà tí èyí ṣe ṣíà. akramakumullah sá. wọ́n gbèjà ẹ̀. so ìsìláàmù òun làwọn gbé síwájú. náà gbé síwájú òun ló sì ń dùn wọ́n. akramakumullah sá. bó ṣe rí nìyẹn. kí ọlọ́run kí ó jẹ́ àríyìn pẹ́ sá ìyẹn náà ti dúró báyìí lórí ọ̀rọ̀ tí wọ́n ń ṣẹlẹ̀ sá ogun yìí a fẹ́ jẹ́ kí torí bẹ́ẹ̀ bá ti wí ayé ò gbọ́lẹ̀ kan náà ni ogun tí wọ́n ń jà yìí ṣógun ẹ̀sìn ni àbógun politics àbógun economy àbógun èmi jù ọ́ ìwọ ojú mi. ogun yẹn. anakumullah sa. ọlọ́run ti sọ̀rọ̀ ẹ̀ tẹ́lẹ̀. akramakumullah. yóò sì máa lọ gẹ́gẹ́ bọ́lọ́run ti ṣe sọ. la hawla wala quwwata illa billah. yóò máa lọ bọ́lọ́run ṣe sọ. bẹ́ẹ̀ ni bá ń lọ sínú suratul Isra. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضينا إلى بني إسرائيل في الكتاب la ilaha a dìkírì ẹ̀ fún wọn nínú Al-Qur'an nínú tírà wọn ni. لتفسدن في الأرض مرتين ẹ balẹ̀ jẹ́ lẹ́ẹ̀mejì. ولتعلن علوا كبيرا. lẹ́yìn ìgbà tẹ́ balẹ̀ jẹ́ yẹn ẹ wàá ga.
فإذا جاء وعد أولاهما àmọ́ tí àdéhùn àkọ́kọ́ bá ṣẹlẹ̀ بعثنا عليكم عبادا لنا tẹ ga yẹn tẹ balẹ̀ jẹ́ yẹn a wàá gbé ẹrú wa kan dìde. أولي بأس شديد uli basin shadidin. La ilaha illallah. láti pé ó ní agbára. فجاسوا لا إله بلاد إلا الله. الديار wọ́n wọ̀lú yín báyìí. La ilaha illallah. wọ́n máa tójú bọlé báyìí. La wọ́n máa ilaha fà yín lọ́mọ illallah. jáde La ni. ilaha illallah. wọ́n máa fà yín lọ́mọ La jáde. ilaha wọ́n sì illallah. wọ́n máa yanjú yín. ọ̀rọ̀ yóò máa lọ bẹ́ẹ̀. وعدا مفعولا àdéhùn ni a ti parí ẹ̀. La ilaha illallah Muhammadu Rasulullah ورددنا sallallahu لكم الكرة عليهم lẹ́yìn náà a tún wá dàgbà padà. وأمددناكم بأموال وبنين a fún yín lówó a fún yín lọ́mọ. وجعلناكم أكثر نفيرا a ṣe yín ẹ wàá pọ̀ lórí ilẹ̀ ẹ rẹ̀ ni tí ó máa sọpọ́tì yín tí ó máa ṣe. إن in أحسنتم ahsantum tó bá ń sọpọ́tì yín yẹn tẹ́ bá ṣe dáadáa أحسنتم ẹ ṣe fúnra لأنفسكم yín ni. وإن أسأتم tẹ́ bá ṣàbùrú ẹ tún ṣe fúnra ara yín ni. فإذا جاء وعد الآخرة àdéhùn ẹlẹ́ẹ̀kejì ó wà dé ليسوء وجوهكم ká fojú yín gbolẹ̀. وليدخلوا المسجد كما دخلوه أول La ilaha مرة illallah. ẹ wàá wọ̀lú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wọ̀ lálàkọ́kọ́. La ilaha illallah. وليتبروا ما علوا تتبيرا عسى ربكم أن يرحمكم tó bá wọ lọ́hùn ó lè kẹ́yìn. وإن عدتم عدنا tẹ́ bá lẹ́ẹ̀ ṣe mọ́ ìwù àbàjẹ́ mọ́ àwa náà padà. La ilaha illallah. وجعلنا جهنم للكافرين حصيرا ẹni ni ta ti tẹ́ nínú jahannama Yé. fáwọn kèfèrí. La ilaha illallah. صدق الله العظيم àdéhùn yìí ti wá tipẹ́. àwọn ti wá yóò sì ṣẹlẹ̀. ọlọ́run ló wọ́n bójú wọn jẹ́. La ilaha. wọ́n ti àwọn àdéhùn àkọ́kọ́ ti wá. akramakumullah. ẹni tó wọ̀lú wọn Bukhtanasar Naam. Bukhtanasar yẹn ó wọ Israel ó kó wọn lọ́mọ wàjásù khilala diyar gbogbo ilé ló tojú bọ̀ ló ṣe gbogbo ẹ̀ ó fà wọ́n lọ́mọ jáde ni La ilaha illallah. ó wá kó wọn lẹ́rú nígbà tó kó wọn lẹ́rú ó kó wọn lẹ́rú lọ sí ilẹ̀ Iraq Naam. ẹ̀ pé ibi tí bàbá ńlá bàbá wọn ti wá bẹ́ẹ̀ ni sà ó nìyẹn tún dá wọn padà sílé nù. ó wá dá wọn padà sílé ẹrú ni wọ́n lọ ṣe kódà ibi tán ti lọ ṣẹrú yẹn ibi tán ti ń lọ lọ́wọ́ ni Uzairu ti lọ́lọ́run ti pa àmọ́tọ́hù lọ́hùn bó ṣe ń lọ ó ń wo ipa ṣé gbogbo kìíní ìlọ́lọ́run ó tún wá gbé dìde. aw kalladhi marra ala qaryatin. marra ala qaryatin Naam. wa hiya khawiyatun ala urushiha abúlé yẹn dahoro lọ́nà ìṣọ́lọ́run ó tún gbé wọn dìde báyìí. أو كالذي مر على قرية وهي خاوية على عروشها marra ala qaryatin ó kọjá lábúlé kan ni òun pẹ̀lú kẹ́tẹ́kẹ́tẹ́ وهي خاوية àtóúnjẹ tó gbé على dání. عروشها kẹ́tẹ́kẹ́tẹ́ bá ìlú yẹn wá di ahoro. قال أني يحيي هذه الله بعد موتها nígbà tó wá wo gbogbo ẹ̀ pé ibi ìdahoro gbogbo ẹ̀ dahoro àṣẹ́kù bọ wípé èèyàn ti gbé bẹ́ẹ̀ akramakumullah. ló wá ń wò pé ṣọ́lọ́run ó tún gbé àwọn eléyìí dìde báyìí. فأماته الله 100 عام 100 ọdún lọ́lọ́run fi mú kúrò lọ́lọ́run fi pa. ثم بعثه lẹ́yìn náà ó ń gbà tí ra ẹ̀yìn ibi tó kọ́kọ́ fẹ̀yìn tì sí báyìí ibẹ̀ ló òun ó ti kú lọ Allahu ó ti kú pátápátá kò mọ̀. Allahu. kẹ́tẹ́kẹ́tẹ́ tó gbé kalẹ̀ ìyẹn náà kú oúnjẹ tó gbé dání oúnjẹ ò change Kai. lọ́lọ́run bá tún jí padà. قال كم لبثت wọ́n á bí i pé ìgbà wo ló ti dé bí oorun wákàtí mélòó ló sùn oorun ìgbà قال náà. لبثت يوما أو بعض يوم
òun ò kú òun ò ṣe kíní òun kàn lo ìdajì ọjọ́ ni. ọ̀lẹ́bẹ̀ lẹ́bíṣà mi ẹ̀ta àmì. La ilaha illallah. wo 100 ọdún ló fi kú. fanzuru ila ta'amika. wo oúnjẹ tó gbé kalẹ̀. wa sharabika. àtomi ẹ. lam yatasanna. kò bàjẹ́. wanzuru ila himarika. wo kẹ́tẹ́kẹ́tẹ́ tó gbé tó fi ń rìn. walinaj'alaka ayatan linnas. a fẹ́ fi ẹ́ ṣe ohun àmì Allahu akbar. fáwọn èèyàn ni. wanzuru ila al-'izami kayfa nunshizuha. wá wo àwọn eegun báwo la ṣe ń gbé dìde. thumma nakisuha lahaman. tá a fi awọ bò á fẹ́ràn bò. falamma tabayyana lahu. nígbà tó wá hàn sí. qala a'lamu anna Allaha ala kulli shay'in qadir. ọlọ́run ọba tó lágbára lórí gbogbo nǹkan ni. Akramakumullah. kò wá mọ bẹ́ẹ̀ kò tí ì tán. ó wá dìde ó wá gbé ó bọ́ sórí kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀ padà ó wá ń lọlé. ìgbà tó délé kò sẹ́ni tó mọ̀mọ́ ládùúgbò nílùú wọn ò dá mọ̀mọ́. 100 years. 100 years. Ah. torí bó ṣe wà òun ló wà. Allahu akbar. gbogbo àwọn tó ń mọ̀ gbogbo ẹni tó ti àwọn tó ti kú ti kú. Allahu akbar. àwọn tó wà ń kékeré wọ́n ti dàgbà. Allahu akbar. ìgbà tó wá dé ilé ẹ̀ ó mọ̀ ọmọ kan wá wà ọmọ yẹn wà ní obìnrin ni òun lọmọ ṣẹ́ abọ́mọ ọ̀dọ́ lé wọn. ọmọ yẹn wá òun ti di 120 years. ọmọbìnrin yẹn. bẹ́ẹ̀ni. Akramakumullah. tóró lo bíyàtò àm. bẹ́ẹ̀ni. ọmọ yẹn wà lọ́mọ ogún ogún ọdún jọ́ tó ṣẹlẹ̀. lọ́mọ yẹn wá pé ta lẹ̀ ń béèrè ló bá ní òun Uzairu ni. Uzairu ti kú ti pẹ́. Allahu akbar. àmì kan á wà lára ẹ̀. àmì yẹn òun ló mọ̀. àwọn tó ń jẹ́ fámìlì tó ń wà lára nínú ilé àwọn náà mọ̀ àmì yẹn. àwọn ni wọ́n wá lọ́mọ yẹn wá pé ló bá fi di pé àmì yìí ó fẹ́ jẹ́ kó fi hàn. ló bá níbi abíyá ẹ̀ bí abíyá ẹ̀ báyìí. Akramakumullah. wọ́n tó bá yẹ pé wọ́n ni àmì kan wà lára Uzairu tá a fi dẹ́ ẹ̀ mọ̀. Akramakumullah. ló bá ṣì hàn. Allahu akbar. ló bá yẹ pé ẹ wá o òun ni o. Allahu akbar. láti 100 ọdún. La ilaha illallah wa linaj'alaka aya. aya. Akramakumullah. so aya yẹn òun ló wá hà Tawra sórí. wọ́n rí àtàwọ́rá mọ́. Allahu akbar. torí Bukhtanasar tó kó wọn ó ti ṣe wọ́n ṣákúṣákú. so òun ló wá jókòó ló wá ń dá padà. Akramakumullah. òun ló wá ń dá padà. ìdápadà tó dá padà náà fi wá ní pé ọmọ Ọlọ́run ni wa qala an-nasara Uzairu ibn Allah. qalat al-yahudu Uzairu ibn Allah làwọn bá ń pè é pé ọmọ Ọlọ́run ni. qalat an-nasara al-masihu ibn Allah dhalika qawluhum bi afwahihim. ọ̀rọ̀ ẹnu wọn nìyẹn. yudahiruna qawla alladhina kafaru min ó bá ọ̀rọ̀ kèfèrí mu. Allahu anna yufakun. bí yẹn ṣe lọ nìyẹn. Akramakumullah. ìyẹn náà tún yìn tí bẹ́ẹ̀ sà. ọ̀rọ̀ yìí tẹ́ wọ́n ṣàlàyé fún wa yìí sà bógun yìí ṣe wá ń lọ yìí torí táìmù yìí ti lọ àfẹ́ gbàsìkò yín rẹpẹtẹ sà. ẹ gbà á. bó ṣe wá ń lọ yìí àwa gẹ́gẹ́ bí mùsùlùmí ní Nàìjíríà àbí ká sọ pé Nàìjíríà ní whole kí ni nàtíjà torí ẹ ti sọ àwọn ọ̀rọ̀ kan ẹ ti sọ kan ní 2021 ó ń ṣẹlẹ̀ báyìí ẹlógún kan ó ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀ báyìí ẹ ti sọ kan láti 2013 ayé tún plé ẹ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ ń sọ̀rọ̀ tẹ́ ẹ bá tún wá sọ̀rọ̀ ẹ tún ṣe ṣẹ́ríwù ni kí ni nàtíjà ogun yìí
jẹ́ fáwa ní Nàìjíríà àti gbogbo ayé níbi ọrọ̀ ajé àti níbi ọ̀rọ̀ ẹ̀sìn kọ́lọ́n járe pẹ́sẹ̀. àríkò tó lọ ọ̀rọ̀ ẹ̀sìn ló kọ́kọ́ kàn wá. ọ̀rọ̀ ajé yẹn ọ̀rọ̀ ajé tàbá tọ́rọ̀ bá débẹ̀ a máa sọ. akramakumullah. kí n tí a kọ́kọ́ mú yẹn fẹ́rẹ́ pẹ̀lú nǹkan tó sọ pé mo ti sọ. bẹ́ẹ̀ ni sà. mo sọ nígbà kan ní Ìlọrin ní pé ogun mi ń bọ̀ o mo sọ ń jọ náà. bẹ́ẹ̀ ni sà. mi ò wọṣẹ́ mi ò wọṣẹ́ àmọ́ mò ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tó ń fọ́lò ìtàn bó dẹ̀ ń fọ́lò kí ló ń ṣẹlẹ̀ lágbàáyé àti kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú ojú gúngùn because gbogbo ọ̀rọ̀ téèyàn fẹ́ sọ mi ò ní sọ̀rọ̀ ara mi àkọ́kọ́ nìyẹn mi ò sọ̀rọ̀ kó lè gbà tèmi. Allahu akbar. so mo ń sọ̀rọ̀ Islam fẹ́ni tó bá yé because òun mo jókòó tì òun bàbá mi jókòó tì. Allahu akbar. wọ́n á ṣe nǹkan mi. wọ́n á ṣe nǹkan kan mi. so mo gbọ́dọ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ sí Islam kí ni ó pa Islam lára. Allahu akbar. kí ni ó pa àwa mùsùlùmí lára èyí tá a fọwọ́ fà ni àbẹ́yìí tí yóò wá bá wa. tí ó ṣẹ̀rí wa. Allahu akbar. gbogbo kinní yìí òun làwọn dí ọ̀rọ̀ tí mo fi ń sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. tó dàbẹ̀ pé bóyá mo wòṣẹ́. gíra islamiyya. gíra ni. bẹ́ẹ̀ni sá. wa naza islamiyya. mahdọ. òun ni. so gbogbo kinní yẹn òun ni ó kéwú fún yín pé ọrọ̀ ajé náà ẹ kọ́kọ́ gbàgbé ẹ̀ nísìn ọrọ̀ ajé ó kọ́kọ́ bàjẹ́ kò sí nǹkan tí ò ní bàjẹ́ nǹkan tí ó rí pé kó má bàjẹ́ kò tíì sí pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ àti tí ó tún ṣẹlẹ̀ èmi ò tún ṣẹlẹ̀ àti tí ó ṣẹlẹ̀ so kọ́lọ́n kó ṣàánú wa. àmín. òun ni torí ogun yìí la naqata fihi wala jamal. la ilaha illallah. so àwa kọ́ là ń gbé yí pé kógun ṣẹlẹ̀ kógun ṣẹlẹ̀ bẹ́ẹ̀ni sà. rárá a lulu ogun. bí ọ̀rọ̀ kan tí Sadat ti sọ nígbà kan ní 1981 ó ní إذا دق طبول الحرب فلن تسمع لها صوت. ما شاء الله. tí wọ́n bá lùlù ogun tán lùlù ẹ̀ o ò ní gbọ́ ohùn ẹ̀. so wẹ́rẹ́wẹ́rẹ́ ló ń bẹ̀rẹ̀. ní mọ́kíù geography sí Iran wọ́n ń pe odò kan wọ́n ń pe òkun kan ní Caspian Sea òun ló dé Afghanistan lára Iran báyìí ló ti gbà kọjá ara Iran tó ti gbà kọjá yẹn ibẹ̀ ni wọ́n ń pè ní Hormuz níbi tó gbà kọjá yẹn nínú ilẹ̀ Iran gbogbo ọkọ̀ epo pátá láyé yóò gbàbẹ̀ kọjá. ọ̀rọ̀ ń pé àwa la lepo wa kọ́. bí wọ́n bá ṣe ń gbà kọjá ní Masari ní Egypt tí wọ́n gba Suez Canal so bẹ́ẹ̀ ni wọ́n ń gbà kọjá níbẹ̀ kọ́nà tí Suez yẹn Egypt fi ń pawó ni
gbogbo ọkọ̀ tí ó gba bẹ̀ kọjá lọ́dọ̀ àwọn Egyptian wọ́n ó gba toll gate. bẹ́ẹ̀ ni sà. So ní Hormuz yìí báwọn ò ṣe toll gate síbẹ̀ but wọ́n ó kọjá ń bẹ̀. So tó bá kọjá ogun tó bó ṣe ti ẹnu èyí tó rọra ń ṣẹlẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yẹn a fẹ́ bọ́ǹbù ẹ̀ a fẹ́ mọ̀ nǹkan ti dàrú dandan ni kó wó epo lóòkè. alákọ̀ọ́kọ́ ni ẹ̀ sà. alákọ̀ọ́kọ́ ni ẹ̀. káì. gbogbo ayé ló sì fẹ́ ná dọ́là. gbogbo ayé tó fẹ́ ná dọ́là yẹn níjọ́ tépo wà ní bárẹ̀lì epo tó wà ní tí ò wọ $1 tán tà bóyá bí 80 cents ayé rọrùn gbogbo ẹ̀ rọrùn. ìgbà tó di tí bárẹ̀lì kan wọ $20 ó gbé pẹ́ sókè nǹkan wọn díẹ̀ sí. ìgbà tó wọ $100 tó bá dẹ̀ ti ń jagun kan tó ń ṣe kínní lówó epo yẹn ló ń wọ́n sí ló ń lò òkè sí. so ìdí tí nàtíjà rẹ̀ fún ogun yẹn ṣe ń lọ ni. bẹ́ẹ̀ni. ibi tó wà bẹ́ẹ̀ ni sàn pé tí ọrọ̀ ajé ò bá dáa ǹjẹ́ àti sin lóhun yóò rọrùn fún wa. a sìn bó bá ṣe. Allahu akbar Allahu akbar. báyìí ṣe wá ṣe gbà wá. Allahu akbar. àmì èyí tí ó yóò rọrùn fún wa àwa yìí tá a wà ní Nàìjíríà ibi tọ́lọ̀ ń dá wa sí ká má tó tọwọ́ ara wa fa ogun. akramakumullah. iza sami'tum bi ta'un bi ardin. fala tadkhuluha wa iza waqa'a bi ardin wa antum fiha fala takhruju minha. bá a ṣe rán rí mọ́sà jẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ìkara máa jẹ́. bẹ́ẹ̀ni. ilẹ̀ tàlùkà. kí ọlọ́run kí ó jẹ́ àrí pẹ́. bàbá gbàmàlà ní ká jóde. so ó kù. anakumullah. now ẹ wá a sọ̀rọ̀ bó ṣe ìwọ ló ń darí wa lọ. anakumullah. ó ń darí wa lọ. ẹ ti ní a máa ní tẹ̀rkíìsì níbi ọ̀rọ̀ ẹ̀sìn torí tó kàn wá nìyẹn. ǹjẹ́ ẹ̀sìn ó fàyè ẹ̀ fún wọn pé ká tiẹ̀ jà. bẹ́ẹ̀ni. pé tíjà bá dojú ẹ̀ kájà. kájà. akramakumullah. ànábì jà. alayhi sallallahu alayhi wa sallam. udhina lilladhina yuqataluna orí wọn ṣàbòsí fún wọn ni. wa inna Allaha ala bi'annahum udhina lilladhina yuqatalun. àwọn tá à ń bájà yìí yẹn pé àwọn Filistini tí wọ́n ń bájà. akramakumullah. zulimu wọ́n ṣàbòsí fún wọn ni. gbogbo ohun tá a sọ látàárọ̀ ilẹ̀ gbogbo ẹ̀ èwo ni ò jábòsí inú ẹ̀. Allahu akbar. mo wá ọ̀rọ̀ kan ìwọ ló gbé mi lọ mo fẹ́ sọ mọ́nú ọ̀rọ̀ lọ tó ń sọ. àwọn Yehudi tá à ń wí wọ́n wà ní Europe. Europe tí wọ́n wà yẹn òun ni ibi táwọn Sohoyúnù ti bẹ̀rẹ̀ tó ti dìde nìyẹn. ìdánpẹ́ ní Zionism. síra kan wà wọ́n ń pè ní al-Protocolatu Sohoyuniya. The Zionist Protocol. So tíra yẹn
ó sọ nǹkan tí wọ́n fẹ́ ṣe ẹni tó dálẹ̀ tó dá Zionism yìí lẹ̀ ní 1909 mi ìránṣẹ́ orúkọ ẹ̀ dáadáa ọ̀dùkí má jẹ́ kí yẹn dá a dúró 1909 ló gbé dìde ló gbé Zionist protocol yẹn dìde inú Zionist protocol yẹn alharakatu soyoniya ibi tó ti dìde nìyẹn so bó ṣe dìde wọ́n wá nu protocol yẹn kí ni wọ́n fẹ́ ṣe but aláhi ni gafla lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn owó rìbá yìí Yẹ̀húdí ló ní ẹ gbowó rìbá ẹ ṣe owó Yẹ̀húdí ló ní rìbá àwọn náà dálẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ayé fi ń live so inú protocol láti yẹn ibẹ̀ ni báńkì ń wà pé control gbogbo owó ibẹ̀ la IMF ti dìde àbí akramakumullah so inú protocol táwọn wí tí wọ́n bá ti màláka owó wọ́n mọ̀ pé táwọn bá ti màláka owó gbogbo àwọn èèyàn ó di ẹrú àwọn ni àwọn ó sì lè control ẹ̀ àwọn ó lè máa control àwọn èèyàn kì í ṣe pé èèyàn ló máa control àwọn nínú Bible mi ẹ̀ ha ni àmọ́ mi ò gbàgbé ibì kan bẹ̀ tí Jésù fi wọ nu sinagogu tó wọ sinagogu tó lé gbogbo wọn tó da owó wọn nù tí wọ́n ń gbowó rìbá tí wọ́n ń ṣe kíní. Don't turn my father's house into marketing arena. Ẹ má sọ ilé bàbá mi di ilé ọjà títà. So Jésù sọ bẹ́ẹ̀ ó sì wà nínú Bible. Now ẹni tí ẹ fi rí ẹni tí Jésù tí wọ́n fi fẹ́ràn ẹ̀ nìyẹn àwọn Júù wọ̀nyí torí gbogbo nǹkan tí táwọn ń kó wá ó ń takò. Now ó wà bẹ́ẹ̀ wá bó ṣe protocol láṣọyọ níyà yẹn ìyẹn ni so òun là ń rí ní gbogbo ayé nísìnyí tí wọ́n bá wá àwọn kubrayatu sherikat láyé jù lónìí. bẹ́ẹ̀ ni wọ́n nà fásà lápèjúwe mú Pepsi kí ni ìtumọ̀ Pepsi? gbogbo àlà mú pay each penny save Israel. Allah. Bẹ́ẹ̀ni pay each penny save Israel. òun ni abbreviation. ẹ̀. so bí wọ́n bá ti ra gbó Pepsi kan. tó bá ti ra gbó Pepsi kan o ti dáwó fún wọn. akramakumullah. òun náà lè fi sọ fún ẹ pé aláhìní gáfìlà. bẹ́ẹ̀ni akramakumullah. gbogbo nǹkan ìlú yẹ kí mùsùlùmí tají sí. nígbà tá a ní wa. àkàsùnkalẹ̀ àwọn atọ́. so bó ṣe bí yẹn ṣe rí yẹn látara protocol láti sohiyoniya. sohiyoniya. akramakumullah. ọ̀hún ni.